Bàbá, kí lorúkọ yín? Ọlájídé Ọládàpọ̀. Ẹ tó ọmọ ọdún mélòó? Tó 46 years. Ọmọ ìlú wo ni yín? Ọmọ Ògbómọ̀ṣọ́. Kí ló gbé yín débi? Mo ra mọ́tò ló gbé mi débi. Mọ́tò àwọn olè. Ibo lẹ ti rí àwọn tẹ́ ra mọ́tò lọ́wọ́ wọn? Ẹnìkan ló introduce ẹnìkan sí mi pé kó wá gbé mọ́tò yẹn fún mi. Ta ló introduce èèyàn sí kó wá gbé mọ́tò fún mi? Àwọn ọ̀gá mi ti ń ṣiṣẹ́ lórí ẹni yẹn. Àwọn ọ̀gá yín wò? Àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ lórí ẹni yẹn láti jẹ́ pé kí wọ́n rí mi. Èló lẹ ra mọ́tò? Mo ra mọ́tò yẹn ní 850. Irú mọ́tò wo? Ford Jeep ni. Ford Jeep. Lẹ rà ní 850. Bẹ́ẹ̀ni. Èló náà ta mọ́tò yẹn nígboro tó ẹ pẹ́ fẹ́ rà nígboro? Ìyókù ju 3 point something lọ. Ìgbà tán wà pé fẹ́yìn ní 850 ẹ fura? Mo fura. Ẹ mọ̀? Mo fura. Ẹ sì sanwó ẹ̀? Bẹ́ẹ̀ni. Kì í ṣe ìgbà àkọ́kọ́ tẹ́ ti máa ra mọ́tò rẹ̀ lọ́wọ́ wọn nìyẹn? Rárá, àgbà àkọ́kọ́ tí màá ra rí ẹ̀ lọ́wọ́ wọn. Ibo lẹ ti wá pàdé wọn? Mo pàdé wọn ní Ifẹ̀ ní Mayfair. Náà ti ní kẹ́ wá gbé. Bẹ́ẹ̀ni. So ìgbà tẹ́ wá ra mọ́tò yẹn kí lẹ ṣe sórí mọ́tò yẹn? Mi ì ṣe nǹkan kan sí. Ẹ tún kù? Ẹni tó gbé wá fún mi ló kù. Òun ló kù? Òun ló ti kù bẹ́ẹ̀. Ok, so ìgbà tẹ́ wá gbé lọ sí church? Mo gbé lọ sí church. Ẹ lọ ṣèdúpẹ́? Bẹ́ẹ̀ni. Kí lẹ sọ ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ tẹ́ ṣèdúpẹ́? Mo ní mo ra mọ́tò. Ẹ sọ iye tẹ́ rà fúnjọ? Àmì ìsọyé tí mo rà. Náà bá gbàdúrà sí i. Bẹ́ẹ̀ni. Ìyàwó yín ńkọ́? Mo wà. Àtàwọn ọmọ yín? Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ṣé ẹ sọ iye tẹ́ rà fún ìyàwó yín? Mi ì sọ. Kí ló dé? Torí mo rí i pé owó yẹn kéré náà ti ń rà. Ẹ̀rí ọkàn ò dẹ̀ jẹ yín? Ẹ̀rí ọkàn náà ń jẹ mi ṣùgbọ́n mi ì sọ fún ìyàwó mi. Bọ̀ ẹ mọ̀ wípé ọkọ̀ ò lè ní? Mo mọ̀, mo sọ bẹ́ẹ̀ náà lónìí. Wípé ọkọ̀ ò lè ní. Báwo wá náà ṣe rí yín mú? Àwọn ọ̀gá mi ṣiṣẹ́ débẹ̀ náà ni. Àwọn wo lọ̀gá yín? Àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ débẹ̀ náà fún mi. Náà fi rí yín mú? Bẹ́ẹ̀ni. Ọjọ́ tán mú yín ibo lẹ wà tán fi mú yín? Ilé ni mo wà. Tán fi wá mú yín? Bẹ́ẹ̀ni. Lójú ìyàwó yín? Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ wo ni ọ̀rọ̀ ìkọ́ yín báyìí? Ó ti kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀. Irú wípé wo? èèyàn gbọ́dọ̀ máa kánjú ju kádàrá lọ. Ó kọ́ mi wípé èèyàn gbọ́dọ̀ kánjú ju kádàrá lọ. Ṣé mọ́tò àkọ́kọ́ tẹ máa rà rí láyé lélẹ̀? Mọ́tò àkọ́kọ́ tí màá rà lọ́wọ́ wọn ni mà. Ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ṣé mọ́tò àkọ́kọ́ tẹ máa rà rí lélẹ̀? Bẹ́ẹ̀ni, rárá. Mọ́tò kan èlò lélẹ̀? Ẹ̀kejì ni. Ẹ wá léèyàn gbọ́dọ̀ kánjú ju kádàrá lọ. Bẹ́ẹ̀ni. Kí ló túmọ̀ sí? Ojú kòkòrò ni. Ojú kòkòrò ló sún yín débẹ̀? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà fẹ́ ra mọ́tò ńlá. Ṣáwọn ará ìjọ yín ti wá mọ̀ báyìí? Ó ti mọ̀. Wọ́n ti mọ̀? Bẹ́ẹ̀ni, àṣírí ti tú. Àṣírí ti tú. Ṣé ẹ ti ra mọ́tò tó jọ mọ́rù bẹ́ẹ̀ yẹn rí? Ó ti pẹ́ bẹ́ẹ̀ni. Bí ọdún mélòó sẹ́yìn? Ó ti tó bí ọdún bíi mẹ́fà sẹ́yìn. Irú mọ́tò wo lẹ rà ńgbà yẹn? Corolla ni. Èló lẹ rà? Mo rà ní 500. Lọ́wọ́ ta ni? Àwọn ènìyàn mi ò rí wọn mọ́. Ẹ rí wọn mọ́. Ṣùgbọ́n ṣé wọ́n mú yín gbà yẹn náà? Wọ́n mú mi. Ok, ibo náà ti mú yín gbà yẹn? Wọ́n mú mi ní Ọ̀yọ́ State. Nígbà yẹn ẹ wá lọ sí ẹ̀wọ̀n Bẹ́ẹ̀ni. ọdún mélòó? Mo lọ́bí 6 years ni. Ọdún 6 lẹ lò lẹ́wọ̀n. So ìgbà tẹ́ tún wá dé lẹ tún wá ra mọ́tò ilé. Kí ló dé? Ó ti pẹ́ sígbà yẹn ènìyàn kàn Ṣé nínú ìgbà tẹ́ wà lọ́gbà ẹ̀wọ̀n ṣé ìgbà yẹn ni ẹ tún ní connection àwọn tẹ́ tún rà lọ́wọ́ wọn? ẹni tó fún mi lélẹ̀ yìí mi ò mọ̀ lẹ́wọ̀n rárá. Ẹ mọ̀ rí rárá. Mi ò mọ̀ rí lẹ́wọ̀n. Iṣẹ́ wo lẹ ń ṣe gan? Mo ń ṣe kọ̀ǹpútà yìí. Kọ̀ǹpútà rú wò? Mo máa ń tún ṣe. Kì í tún kọ̀ǹpútà ṣe. Ẹ dẹ̀ ń rówó nídìí ẹ̀ náà. Mo ń rówó díẹ̀. Ọmọ mélòó lẹ bí? Méjì náà. Ó dà.